Láwùjọ wa lónìí, ìmẹ́ ètò ààbò tá à ń kojú pàápàá nílẹ̀ Yorùbá ó ń kọni lóminú. Kò sì sí bílùú ó ṣe wà tá à ní láwọn akọni tàbáwọn tó jẹ́ adarí tàbí olórí. Àwọn adarí olórí wọ̀nyí náà sì ni àwọn ẹni àátọ́ka sí bó bá di pé ẹ̀mí àwọn èèyàn ń ṣòfò. Ṣùgbọ́n o, lásìkò tá a wá wà yìí oríṣiríṣi ọ̀rọ̀ là ń gbọ́ níbi tí ààrẹ ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá Ìbà Gani Adams táwọn fúnra wọn náà ti sọ̀rọ̀ pé wọ́n fáwọn ń pò ní o, wọn ò fáwọn lágbára, wọn ò fáwọn níṣẹ́ láti ṣe. Yorùbá ló sì ní ọ̀rọ̀ ń bọ́rọ̀ bọ̀ eegun aláré. Mo kí yín lẹ́ẹ̀kan sí jákèjádò àgbáyé. Tóbi Fásùgbà ló kọ mi. Bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí, ẹ wò ó ló ní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Mo wà pẹ̀lú wòlíì Fẹ́mi Wahab láti Madrid ní Spain. Mo kí yín ẹ kú déédéé wòyí sà. Mo kí yín olótù àti àwọn tó ń gbọ́ wá tó ń wá káàkiri àgbáláyé. ẹ Ọlọ́run kò ní fi wá sílẹ̀. ẹ ṣeun. Ẹ̀mí wa ò ní ṣòfò, dúkìá Àmín wa ò o, ní ṣòfò. àmín, Ní orúkọ Jésù, mo gbàdúrà fún iléeṣẹ́ Bẹ́bẹ́yẹ́kẹ́. Ọwọ́ yà máa lọ sókè, ẹ ò ní wá sílẹ̀ ní orúkọ àmín, Jésù. Gbogbo àwọn tó àmín, nífẹ̀ẹ́ yín, Ọlọ́run á nífẹ̀ẹ́ àwọn náà ní àmín, orúkọ Jésù. àmín. Tọ́ ẹ ṣeun wòlíì Fẹ́mi Wahab. Ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí, kí lẹ rí sí ohun tí Ìbà Gani Adams tí wọ́n sọ? Hmm. Èmi náà wo fídíò yẹn, èèyàn kan sọ̀rọ̀ fídíò yẹn sí mi ní is it not yesterday or day before. Ṣe rí ilé ayé ohun tó kọjú sẹ́nìkan ẹ̀yìn ló kọ sẹ́lòmíì. Ìyẹn ló fà á tó yẹ pé Bíbélì sọ fún wa pé má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́, ká má bàa dá ẹ lẹ́jọ́. Ṣé nígbà tí mo wo fídíò yẹn, máa yẹn sọ̀rọ̀ tọkàntọkàn, ó wà fi sorrowful. It's like language tó máa sọ pé my hide my hand are tied. Ó ní báwo náà ṣe máa fún òun níṣẹ́ tó máa fún òun ní ipò tó ní fún òun níṣẹ́. That is what olóyè Gani Adams tán sọ. Ṣé rí ọ̀rọ̀ ilé ayé yìí olótù ẹni tó bá jẹ́ ọmọ ọkọ Yorùbá tí ò ń ṣe ọmọ àlè kò lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ kó má banújẹ́ o. Òótọ́ mo ń sọ fún yín o. Bóyá wọn ọ̀dẹ̀ kì í pe ọ̀pọ̀lọpọ̀ fowó tàbí ìrànlọ́wọ́ ló fà á tán ṣe ń ronú bẹ́ẹ̀. Tẹ́wọ́n yà tó ń pè fún ìrànlọ́wọ́. Nítorí òun wá fi kẹ́wàá ni pé ìlú nílùú wa yẹn kí àgbàdo jábọ́ lọ́wọ́ èèyàn tí wọ́n bá tẹ̀ mọ́lẹ̀ mí àwù. Á do oúnjẹ fún wa láàrin 3 months. Ẹ wá béèrè pé ṣáà yìí ká tó máa jẹ ìyà báyìí. Now, Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land ní máa yìí. Yes. Ẹ jẹ́ ká béèrè lọ́wọ́ ara wa kí ni iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò gangan? Olótù. Olórí jagunjagun ilẹ̀ Yorùbá ní tó túmọ̀ sí ìyẹn o. Now, tẹ bá rántí náà nínú government body ọlọ́pàá kan tàbí àwọn trúùpù kan wọn lè operate anywhere without commanding officer. Yes or no? So ẹ má jẹ́ kí ṣẹ́rí mọ́kàn máa ń yà lẹ́nu pa Yorùbá ni pé a máa ń kí emotion bọ̀rọ̀ wọ́n dẹ̀ àwọn náà tún ní right. Ẹni bá lẹ́run ara tó bá rí nǹkan táwọn èèyàn pass through á máa wò ó pé eléyìí pọ̀ olótùtù ojú àwọn èèyàn ń rí. Sẹ́yìn mọ iye ẹni tó ti wá láti lóyìnbó tó wá dá tó kó sílẹ̀ Nàìjíríà jà tí mo mọ̀ tán kọ́dà wá jẹ gbèsè. Tó bá dárúkọ Nàìjíríà tó wọ́n ní dáhùn. Wọ́n fàyọ̀ ń bẹ̀ ni pé ṣé gbogbo nǹkan yìí ó wọnú ara wọn ni o ó wọnú ara wọn. Inú comment section nǹkan tẹ́ sọ yìí sàn kọ́ comment ń bẹ̀ pé ta ni olóyè Sunday Igboho tọrọ àṣẹ lọ́wọ́ ẹ̀ kóun tó lọ sí Ìgangan. Wọ́n sọ débẹ̀ èmi kàn rẹ́rìn. Ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín lẹ́nu wọ́n ní àbùkù kò ń wá ẹnìkan káàkiri o ẹni tó bá lórúkọ ló máa wá kiri. Bẹ́ẹ̀ni. Mi ò jẹ́ pé olóyè Sunday Igboho lórúkọ o ṣùgbọ́n tẹ bá rántí gbogbo èèyàn ló bìlífù pé OPC they are throughout Nigeria, Yorùbá land wọ́n ní group up to today
olórí wọn dẹ̀ ní Gani Adams ṣe mọ̀ bẹ́ẹ̀. Hmm. Olóyè Sunday Igboho bó ti kò ní sọ̀pọ́tà tó nínú ajàgbára kò lè tó ti Gani Adams o, because àwọn déédéé ti form group yẹn for long time. Olóyè Sunday Igboho dìde gẹ́gẹ́ bí ẹlọ́run ara pé eléyìí ò lè continue, àyẹ̀wò abẹ̀ sí ní support ṣé ti yẹ yín sìn, ìyàtọ̀ díẹ̀díẹ̀ wà ń bẹ̀. So irú nǹkan tó ń ṣẹlẹ̀ yìí torí ọba Ọ̀yọ́ ló fi gbé ta. And this is the ọba tó fi ṣe tó ṣe, although no it's not that same ọba but that same throne òun ló mèkì ààrẹ Gani Adams ní Ààrẹ Ọ̀nà Kakanfò. Mo rò pé ìyẹn ló fà á tó fi gbé ta pé àwọn èèyàn ń sọ̀rọ̀ mo tó ń sọ ní tálàntì òun náà ń kà á agbọ́pàá ọba ni kò ń ṣe gbá kan ẹ mọ̀ á máa wò pé ó dẹ̀ sọ statement kan tèmi náà ń rí pé tí Aláàfin ò bá fóun láṣẹ òun ò dédé dìde wọ́n á rò pé òun, because inú ilẹ̀ ìtàn Yorùbá Aláàfin ló máa ń ṣígun fún Ààrẹ Ọ̀nà Kakanfò. Aláàfin náà tún wá rèé kò dédé pàṣẹ láì gbàṣẹ lókè, kò dẹ̀ síjọba kan tí a sọ pé kí militant kó máa lọjà tí sójà wà ń bẹ̀, tí mo bá polisi wà ń bẹ̀, tí polisi kọ́kọ́ kí nìyẹn rí bákan olóòtú. Èmi gan nígbà tí mo ro ọ̀rọ̀ yẹn mi ò rí ánsá o, torí mo rò pé n tí màá yín sọ̀kalẹ̀ ọ̀rọ̀ wà ń bẹ̀. Sunday Igboho náà onítàwọn náà sọ ọ̀rọ̀ wà ń bẹ̀, ṣùgbọ́n we are governed by some powers ahead in which tó ń bá ṣọ́ra wọn wọ́n lè rope wọn. Àmọ́dẹ̀ tún wo dáadáa Olóyè Sunday Igboho ti lọ sẹ́wọ̀n rí nípa mátà ẹ̀dáyé Ọbásanjọ́, òun ló mọ tójú ẹ̀ rí o. A ò bá dé Ìbà Gani Adams ní òkè ṣe olóyè Sunday sorry Igboho. Ìbà Gani Adams sorry. Ṣé mo pé nítorí ń bẹ̀ yẹn anybody ò mọ̀ bó ṣe jáde, anybody ò mọ̀, ó wà nínú òun fúnra ẹ̀. Wọ́n dẹ̀ ní ẹni Ṣàngó tójú ẹ̀ ṣe kinní kan rí ni kò ní bá wọn bọ́ba kò só láyé, kò sẹ́ni tó lè bá ọjọba jà kó wù ìjọba o. Kò sí pé kò dùn mí ọ̀rọ̀ Yorùbá ń dùn mí, ṣùgbọ́n mi ì mọ bọ́n ṣe lè ṣàárín yẹn ọlọ́run. Mo tún pìtì bàbá ìgbọ́n pàpà Ọbásanjọ́ Tinubu torí ṣé mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí sìn èèyàn wá ní tí ò bá dẹ̀ ṣọ́ra ẹ̀ wọ́n lè pè ń gbèjà àwọn èèyàn ẹ̀. Ṣé ẹ get me? Àwọn gọ́fúnà ló lè ṣiṣẹ́ ẹ̀, àwọn gọ́fúnà ló lè ṣiṣẹ́ ẹ̀ nílùú kọ̀ọ̀kan because àwọn ní ṣí security ìlú wọn wọ́n lè gbà wọ́n gẹ́gẹ́ bí fìgìláńtẹ́ tá a dẹ̀ fún wọn ní káàdì pé ẹ wá secure ìlú mi bí èmi ṣe rò ó lè má rí bẹ́ẹ̀ o torí èrò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀. Bẹ̀rẹ̀ kí ẹ máa sọ pé kí Gani Adams kàn déédéé máa tó bá tẹlẹ̀ tán ọ̀sẹ̀ tó máa Aláàfin á sọ pé ta ló fún ẹ láṣẹ ọyá kí ló fẹ́ sọ o tọ́lá fún náà bá sọ pé kinní kan sí Tinubu bá sọ pé ta ló commissioner of police ẹ ní àbí IG ta ló fún ẹ láṣẹ. Wọ́n dẹ̀ ń pa àwọn èèyàn wa wọ́n ń ba nǹkan wọn jẹ́ tí ìbá tí wọ́n máa bá lọ lé. Mo rí fídíò tí àwọn ọlọ́pàá náà wà ń bẹ̀ tán rí àwọn náà rí àwọn màálù yẹn náà wọ́n ṣe pọ̀ tó bẹ̀ sí ní jẹ oko olóko. Mo máa ń gbọ́ pé àwọn tó ń lé kúrò ní mo ti lọ ṣe kinní Kwara láìpẹ́ Ìgbóhùnà sáìdì yẹn àwọn ló wá migrate wá bẹ̀ yẹn sìn ṣe pé wàhálà ti ń bọ̀. Nígbà tí Sunday Igboho ń sọ ọ̀rọ̀ yìí ń jọ́ kínní àná wọ́n ń bú máa yẹn kò sáà táwọn yóò sọ tán wọ́n ní kò kàwé kò ṣe gbá títẹ̀ ló máa ń ṣàwá Nàìjíríà wọn pẹ̀lú ìwé òṣìṣẹ́ máa ń tẹpa kà yẹn kí ni ẹ̀ máa ń bí mi nínú gan wọn ẹgbẹ́ nìkan ò kàwé. Ọ̀tọ̀ ni ìwé ọ̀tọ̀ ni wisdom, ọ̀tọ̀ ni kéèyàn kàwé ọ̀tọ̀ ni kéèyàn ní ìtara. Ní abroad yìí ṣé ń gbọ́ mi Àgbọ́yé. òbá àmà kàwé láti mọ nǹkan kan ṣe kí ẹ̀ máa wúlò fáwọn èèyàn ṣé n tó fẹ́ ṣe kò wúlò fún wa ní. Ọlọ́run ni kó ṣàánú wa olótù ọ̀rọ̀ yẹn dàbí wọ́n ní ó so sí ni lẹ́nu ó buyọ̀ sí ni o. Ìṣó rèé kò ṣeé pọ́nlá iyọ̀ rèé kò ṣeé tú dànù kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí àṣà lè máa wò kí ló wá máa bàjẹ́ kọ́ tẹ̀ máa dìṣọ́ gbogbo nǹkan lọ. Ẹni tó dẹ̀ kó jagun fún wa rè wọn ò fún un láṣẹ ẹni tó yẹ kó fún un láṣẹ rè àṣẹ òkè ò gbà fún. Olóyè Sunday Igboho tó yẹ kó tún ṣe tiẹ̀ rè wọ́n tún fi ẹ̀ńbágò lé òun lórí. Ta ló wá fẹ́ jà fún Yorùbá báyìí? Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Dìde kó ṣẹ́tù sí Nàìjíríà. Kò yé wa mọ́ o, Ọlọ́run jọ̀wọ́ wá dá sí o. Jésù dìde kó ṣẹ́tù sí Nàìjíríà, Ọlọ́run wa. Ọ̀rọ̀ rẹ o olótù. Ó dà ẹ ṣeun níbi tẹ́ ẹ bọ́rọ̀ dé yẹn ni màá ti fẹ́ béèrè ìbéèrè. Yorùbá wọ́n máa ń pòwe kan wọ́n máa ń ní ẹni àfijoyè àwòdì wọ́n ní bí ò bá lè gbàṣà wọ́n ní ó lágbára Ẹ díẹ̀ wàá lè gbẹ́dì yẹ. bí ò bá lè gbẹ́ díẹ̀. So now ibi tọ́rọ̀ wá wà ń bi ọ̀rọ̀ tó wà lẹ́yìn ni pé
ǹjẹ́ ìbéèrè ni o, ǹjẹ́ Ìbà Gani Adams ti gbé àwọn ìgbésẹ̀ kan rí, bóyá kí wọ́n kọ lẹ́tà, bóyá kí wọ́n pè pàdé pẹ̀lú àwọn gómìnà láti lè jọ fikùn lukùn pé ẹ wá o, ipò tí ẹ fi mí sí yìí o, mo fẹ́ ṣiṣẹ́ mi. àwọn gómìnà kan ló fi síbẹ̀ o. Ká sọ bẹ́ẹ̀, ṣe mọ̀ pé gbogbo kinní náà ó ní ok ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ọ́. Olóyè Sunday Igboho báyìí kò sẹ́ni tó fi olóyè Sunday Igboho síbẹ̀, ṣùgbọ́n fúnra wọn náà lọ ń bá àwọn ọba aládé tán rò pé ọ̀rọ̀ kàn. Bí Ìbà Gani Adams náà bá gbé ìgbésẹ̀ tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọba ìyẹn Aláàfin tí ẹ sọ, Aláàfin Ọ̀yọ́ tán pé gbogbo àwọn ọba lọ́ba, ó yá ẹjẹ́ á kóra wa lọ́dọ̀ àwọn gómìnà, ẹjẹ́ á pè pàdé kájọ sọ̀rọ̀, bẹ́ẹ̀ ẹjẹ́ ń ṣiṣẹ́ mi, bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ ń ṣiṣẹ́ ẹ kúkú jẹ́ ń bọ́ oyè ilẹ̀ kí n mọ̀ pé mi ń jóyè, káyé mọ̀ bá àmọ́ fojú kojú wò mí, kí lẹ rí sáàrin yẹn. màá parí ẹ̀ mi tẹ́ parí ẹ̀ máa ti bẹ̀rẹ̀. ṣe rí ní áfíríkà kẹ́ ẹ tó rẹ̀ ń sọ̀rọ̀ pé òun ò fẹ́ kán fi ṣúgà sóun lẹ́nu kó máa tú dànù ó máa lè díẹ̀ láfíríkà o. tí wàá yẹ tẹ́mi kó rí ìjòyè bẹ́ẹ̀. mọ́tò kò yẹ kó rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tá a bá ṣe bá láfíríkà nìyẹn ní ìdárúkọ nàìjíríà nìkan ìdárúkọ yorùbá nìkan kẹ́nìkan kó dédé resign láfíríkà ó máa ń difficult díẹ̀ tó bá ti tọ́ ọ̀làwò bẹ́ẹ̀ rẹ pé ẹ̀rọ mi tẹ́ pé ó ti wọ bí go to 80 years ó ti fẹ́ ṣe lẹ́ẹ̀kẹta lórí oyè tó bá gbà á láàyè kọ́ ló yé jí ẹ́ o nítorí pé láfíríkà mentality nìyẹn ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ ọ̀rọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n tèmi kàn rí ń bẹ̀ ni pé yorùbá máa ń pa òwe kan wọ́n ní ìmúmúná tó ní ká rí òun la máa ń rí yorùbá bá ní ká má rí òun ẹnikẹ́ni kì í rí tí Sunday Igboho bá fídíò ààrẹ alẹ́ wàá mọ̀ kó lọ síbi tó lọ yẹn o torí wọ́n fídíò ẹ̀ ni o ṣe mọ̀ bẹ́ẹ̀ kò ṣe pé Bẹ́ẹ̀ yá gọ́fúnà ni tẹ́lifọ̀n máa ní photographer ready made kò ṣe pé mínísítà ni a ò lè sọ pé ààrẹ Gani Adams gbégbèsè yìí a ò lè sọ pé kò gbé mí pé kò mú láláriwo yẹn kò mí pé kò ṣe nǹkan kan ṣùgbọ́n ẹ tó ẹ fi má lè bínú mú mọ̀ ń ẹ gbọ́ má yín bínú. Yorùbá máa ń dáàdì mi máa ń sọ kinní kan, bàbá tó bí máa ń sọ kinní kan, wọ́n ní wá sọ pé ẹ̀ Ọlọ́run rí ọ, Ọlọ́run rí ọ, dákun jẹ́ kéèyàn rí ẹ jẹ́ kéèyàn náà rí ọ. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ẹ̀dọ́n bá yàwó ọ̀rẹ́ ẹ̀ sọ̀rọ̀ nù yàrá tó bá ṣílẹ̀kùnlẹ̀ kò lè wọ̀ ìparí òwe yẹn nìyẹn Ẹ ẹ the same ọ̀rọ̀ ọ̀nà jọ ń sọ ṣe rí ọ̀rọ̀ tẹ́ sọ òwe tẹ́ sọ ń sìn ọ̀rọ̀ wà ń bẹ̀ ṣe mọ̀ wípé oríṣiríṣi ni wá bẹ́ẹ̀ ṣe lè ṣe nǹkan tí kò lè máa ti ṣe nǹkan ti tèmi o ṣùgbọ́n n tó sọ jáde yẹn èmi ò bìlífì pé kò bá Aláàfin Ọ̀yọ́ tó fi jẹ oyè yẹn gangan ní tó ti wá ẹ sọ kó tó máa sọ̀rọ̀ ẹ jáde lórí ayélujára yẹn máa gbọ́ pé ẹ ṣe máa fún mi lóyè tẹ́ ẹ̀ ní fún mi níṣẹ́ àwọn èèyàn dẹ̀ ń fàbùkù ń kàn mí ní tèmi bọ́ lẹ́nu ẹ̀ tó ní lórí íńtánẹ́ẹ̀tì nìyẹn o kò dẹ́ pé AI ló ń sọ̀rọ̀ bóyá ti wá gbígbésẹ yẹn o bóyá délégéètì lọ́bẹ̀ ni o à lè sọ ṣe é pé òun tiẹ̀ ń sìn ohun tí olóyè Sunday Igboho lọ fún yàtọ̀ tí tó ń fẹ́ lọ fún o olóyè Sunday Igboho lọ fún freedom ara ẹ̀ pé kán lè gbé embargo kó lórí wanted òun eléyìí fẹ́ lọ sìn fún ogun pé ẹ ṣígun fún mi. ẹ má bínú lórí ọ̀rọ̀ yẹn, ṣe mọ̀ pé bàbá ní ká wo bí kinní ṣe bẹ̀rẹ̀, bólóyè Sunday Igboho ṣe bẹ̀rẹ̀ ńgbà yẹn wọ́n ń pariwo síta fún ìjọba pé ẹ wá o, ẹ gbégbèsè báyìí o, bẹ́ẹ̀ bá gbégbèsè mi ó bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni ìgbésẹ̀ o. bẹ́ẹ̀ni Ṣùgbọ́n nígbà tó di pé bẹ́ẹ̀ni ọ̀rọ̀ wá di pé wọ́n fẹ́ gbìyànjú àti so olóyè Sunday Igboho lọ́wọ́ kọ́, lóyè Sunday Igboho kò dà tígi bá wó lugi òkè ẹ̀ láàkọ́kọ́ gbé. Tẹ bá sì gbọ́ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò tán ṣe pẹ̀lú bàbá Kọ́lá Olóòtú ńjọ́ sí, wọ́n sọ ń bẹ̀ pé bí àwọn ṣe wáyé o, kán bá ti fi àwọn lẹ̀ àwọn ò tún padà, àwọn ò tún bẹ̀rẹ̀ sí. bẹ́ẹ̀ni Tó túmọ̀ bẹ́ẹ̀ni sí wípé n tó dé ló jẹ́ ká sì sọ yẹn, kò ń ṣe pé bóyá wọ́n sọ pé àwọn dẹ́yìn lẹ́yìn ìgbésẹ̀ bẹ́ẹ̀ni ìmaratu aráàlú yìí. Ẹ wo àárín yẹn bẹ́ẹ̀ni títí Ìbà Gani Adams. ṣe rí activities la máa ń pèrò Sunday Igboho yẹn sìn activities la máa ń pèrò Activist. nǹkan tó ń ṣe yìí Hmm. bẹ́ẹ̀ ni àwọn tó jẹ́ activists ẹ̀kọ́ máa ń jà fún Activism, yeah. kí ló ń pè ní Yorùbá Ìjàgbara, àjàgbara. ìjà agbára wọn ò ní láti pè wọ́n ìyẹn máa ṣe oríṣòwò rẹ̀ sìn ní tí ò kàn rárá dá sí wọn ò pé sí o activities ni so kò ń ṣèyàn tẹ́ pé ẹ̀kan lè dédé filẹ̀ wọ́n ní ìtara bẹ́ẹ̀ náà ni Gani Fáyẹ̀mí tó kú yẹn bẹ́ẹ̀ ni bàbá Fálànà yẹn àwọn kan wà bẹ́ẹ̀ Àwọn kan ní kí ló dé tí ṣùgbọ́n ṣáwá fẹ́ sọ pé Ìbà Gani Adams ò ní no ìjàgbara yẹn ni. níbẹ̀ ni mò ń lọ yìí
ẹ rí i kí nígbà tó ń bẹ̀rẹ̀ OPC òun gan ṣe jù báyìí lọ. Tẹ́ bá rántí OPC káàkiri ṣẹ́kọ̀ àwọn èèyàn kódà àwọn èèyàn bẹ̀rù wọn jọ ọlọ́pàá lọ, tẹ́ bá rántí ńgbà yẹn. ṣùgbọ́n ẹ mo sọ fún yín ó torí kíní ẹ̀ wọnú ilé o, ẹ rántí àdẹ̀mọ́ tójú ẹ̀ rí tó ń pààyàn sí lọ́rùn lọ rẹpẹtẹ, àmọ́ ya ọmọ ẹgbẹ́ náà tó kú lọ rẹpẹtẹ. So a ti learn many things ń bẹ̀. Mi ò mọ ní tá à ń sọ àjọsọ̀rọ̀ rí, èmi kàn ń sọ gẹ́gẹ́ bí ìrírí tèmi ti rí pé àwọn èèyàn mo fi ń sọ̀rọ̀. Ṣùgbọ́n ní tèmi kàn rí nínú ọ̀rọ̀ ẹ̀ tí mi rí ń bẹ̀, ṣe é pé bí tèmi bá ń sọ̀rọ̀ màá lọ sí ọ̀tún màá lọ sósì màá balance ẹ̀. Ó ní wípé tí ọ̀rọ̀ bá rí báyìí ó yẹ kó pe press conference if you cannot ìpàdé do anything oníròyìn. at all. Ìpàdé oníròyìn pé ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá tá a bá dákẹ́ tá a bá sọ̀rọ̀ àyè á bu wa o, a ò lè máa bá a lọ báyìí. Ẹ̀yin gómìnà, ẹ̀yin gbá, ẹ̀yin àwo, àwa á jáde síta láti gbèjà àwọn èèyàn wa o. Ṣé mọ̀ pé tó bá ṣe yẹn bí ò tiẹ̀ wá jáde ẹ kò tí fẹ́ nìkan láti pé àwọn ọmọ ìlú òun kò ẹ̀sìn ọkàn sìn àwọn náà pé bírí kó tó pé wọ́n dà pé ọ̀rọ̀ tí ń dójú ẹ̀ bọ̀. Alákọ̀ọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ẹ̀rọ tí mo sọ lẹ́ẹ̀kan Yorùbá ló lórí orílẹ̀-èdè Nàìjíríà báyìí báyìí ifun IG Yorùbá ni. Tí a bá dẹ̀ ṣọ́ra wa tí wọ́n ṣàkíyèsí wọ́n ti ń sọ di pé ẹlẹ́yàmẹ̀yà fẹ́ máa ṣẹlẹ̀ pé torí pé Yorùbá ló wà ń bẹ̀ ni wọ́n fi Sunday Igboho sílẹ̀ wọ́n fi Nnamdi Kanu sílẹ̀ kò sí tán sọ́tàn. Wọ́n ti gbàgbé bọ́rọ̀ kálukú ṣe bẹ̀rẹ̀. Wọ́n ti fẹ́ yí pé ìkan Yorùbá ìkan Ìgbò tó yẹ yín sìn. Ṣé ẹgẹ́ ẹ̀kọ́ tí mò ń sọ? àgbáyé. Mò ń sọ̀rọ̀ kan fún ẹnìkan ní àná tó pè mí. Mo ní Tinubu ń dá ọgbọ́n kan sìn ó lọ́ fẹ́ fi Kanu sílẹ̀. Wọ́n ní kí ló dé mo sọ bẹ́ẹ̀ mo ní ògbésẹ̀ tó ń gbé bó ṣe ń dọ́gbọ́n fi àwọn kọ̀ọ̀kan yẹn tó ń pàdán yẹn níbẹ̀ ló ń bá a bọ̀ so that kò ní dàbí ẹ pé àwọn kan sọ pé ó fi sẹ́gbẹ̀ kan torí olórí ṣòro ṣe wọ́n máa ń ṣọ̀yàn ní àga politics ẹ̀rọ náà máa ń wá ṣùgbọ́n bá ti rí i pé ó ṣe é yíká tó bá tiẹ̀ fẹ́ agbájá tọ̀dọ̀ tiẹ̀ ń kọ́ ṣùgbọ́n ẹ̀mí tó ń sọnù yìí ò dáa àti ebi tó ń pa àwọn èèyàn tí ẹ bá wọn tó ṣẹlẹ̀ sí wọn ní òkè ọdẹ yẹn ṣe ti wo documentary ẹ̀ ṣá tí ẹ bá wò ẹ bá jorí àwọn ẹ̀ sunkún kọ́ dẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ sílẹ̀ báyìí kọ́ dẹ̀ máa wọ ọwọ́ ara ẹ̀ tó dẹ̀ tí kú ọwọ́ ti kúrò láì ṣe lára ara wọn. láì jalè no. In fact genocide ní aláìka pẹ̀lú nǹkan bẹ́ẹ̀. ṣe rí tí Nàìjíríà bá máa da àwọn olóṣèlú ni o wọ́n mọ̀ tẹ́ ẹ kọ́ ṣe. ṣe rí abroad ó jẹ́ kí n mọ many things. ṣe bí inú gbóńtà ń sọ yìí ṣe báwọn àwọn fámìlì kan lónìí kò sílẹ̀ kan láyé tó wà láyé níbi kan tí ẹnìkan ò ní pọ̀lọ̀tẹ́ tó máa ní nǹkan tí ò ní mọ́ nàá tẹ̀ má yẹ ká tọra wa jẹ kí la wá ń bá kiri gan tó fi lè tó báyìí. mo ṣe ya wọlé yóò bá yẹn sìn ẹ lọ kọ̀rọ̀ mi lẹ̀ lẹ́nu tó o bá tètè wá àkànṣe sí ní next 2-3 months ẹ gbàgbé ẹ̀ bá máa ya wà ní ìlú ẹ lọ kọ̀rọ̀ mi lẹ̀. wọ́n ṣe program kan ní Àgídìgbò ńjọ́ kan èmi náà dẹ̀ notice kí nígbà tí wọ́n wá sí Nàìjíríà mo lọ wo woman sẹ̀lẹ̀ kan níbi kan àgbàlagbà ni mo lọ bá gbàdúrà sí church ẹ̀ nígbà drive títí mọ́tò lè lọ máa park àwọn fẹ́ gun ọ̀kadà àwọn ọ̀kadà yẹn lọ bíi 50 tó wà ní junction yẹn ṣé ń gbọ́ mi àgbáyé olótú àgbáyé. bí ẹ Yorùbá tábẹ̀ tó mẹ́jọ gbogbo apáta Haúsá ni wọ́n. mo wá gbọ́ pé bẹ́ẹ̀ ló ṣe wà Abẹ́òkúta náà bẹ́ẹ̀ ló ṣe wà Ìjẹ̀bú náà bẹ́ẹ̀ ló ṣe wà lọ́yọ̀ọ́ náà pé wọ́n wá wò ó pé níbo náà wá ń gbé gangan àwọn arábì tó fi pọ̀ tó báyìí. ìdí ọ̀kadà lásán nìyẹn àti sọ àwọn gate man o bẹ́ẹ̀ gan bá parí lé ní Haúsá lẹ́ẹ̀ máa gbé sẹ́nu géètì yìí bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ a ò ro kíní ẹgẹ́ bíi spy a rí bẹ́ẹ̀ o so ogun òdede wa o ó máa ń wá díẹ̀ díẹ̀ ní tó bá ti di pọ́n ti di pọ́n ti wọ àárín tán mo lọ sí embassy ní nǹkan bíi a week ago mo dẹ̀ mọ àwọn èèyàn bẹ̀ dáadáa ìkọ́ àwọn sọ́mi kóun fẹ́ ṣe 60 years birthday nínú wọn àjọ wà ń ta àjọ ń sọ̀rọ̀ tó mo ti àjọ wà níbi kan náà tẹ́lẹ̀ kó lóye pé mo gba ìpè ni mo wá ń sọ fún mo ní mo ti ẹ̀gbọ́ kókó gba àwọn ọmọ ẹ wọlé ẹjọ́ sí ṣé òun nípa àti Nàìjíríà ńgbà Fúlàní bá gba gbolẹ̀ bàbá ẹ̀ tán orí ìyẹn á pé wá ẹ wá gbogbo wọn ṣe bẹ̀rẹ̀ sí rẹ́rìn mo ní ọ̀rọ̀ ẹ jẹ bí eré o ó dọjọ́ wájú kó tó yẹ kálukú wa ẹ lọ wò ó lè níbi lóyìnbó ni mò ń gbé kẹ tó rí nọ́tánà kan bì ọ wá kàwé padà lọ ni àwa ti fi gbogbo lélẹ̀ tán torí pé a fẹ́ wá ní
at the end of everything náà gbogbo tá a máa pa achieve kò ní tó ń ta àfilẹ̀ lé kò ní tó so tèmi kàn rí bẹ́ẹ̀ nìyẹn olóòtú. ó dẹ̀ ṣeun. Lóòótọ́ ẹ ti ń sọ̀rọ̀ bọ̀ láti ọ̀rọ̀ Ìbà Gani Adams pé igbákàwọ́ kan wọnú ọ̀rọ̀ olóyè Sunday Igboho, àmọ́ mo mẹ́nu bà nínú ìbéèrè mi lẹ́ẹ̀kan nípa àwọn gómìnà tá a ní nílẹ̀ Yorùbá, ìyẹn àwọn olóṣèlú lásìkò tá a wà yìí. Àwọn gómìnà Yorùbá ilẹ̀ Yorùbá, àwọn olóṣèlú ilẹ̀ Yorùbá lásìkò yìí 2027 ni wọ́n ń lé. Wọn ò gbé ìgbésẹ̀ tá a lè sọ pé ó nítumọ̀ pàtó lórí ọ̀rọ̀ ètò ààbò àti bí àwọn aráabí ṣe ń ya wọlé. Kí ni èrè wọn? Èmi ní Àṣàní tó wà nínú Àṣàní and Àdùkẹ́ Foundation. Mo fi àsìkò yìí pè gbogbo wa, ọdún yìí tún ti dé, the 3rd International Àdìrẹ and Cultural Festival. Ọdún gbogbo wa ni o. Mo rọ gbogbo èèyàn, ẹ tú yáyà jáde, ẹ jẹ́ ká wá gbé nǹkan tó ṣe tiwa, ẹ jẹ́ ká wá gbé lárugẹ, ẹ jẹ́ ká wá di àṣà wa mú. Oríṣiríṣi eré, orin, ìdíje àdìrẹ láàárín àwọn ọ̀dọ́ àtàwọn obìnrin. Ẹ lọ sórí ayélujára wa www.ashaniandadukefoundation.com.ng. ẹ lọ tẹ participate, kẹ́ ẹ tún tẹ sponsor láti ṣe agbátẹrù ètò ọdún àdìrẹ and cultural festival. Ọ̀pọ̀lọpọ̀ gan á tiẹ̀ máa wò ó pé níbo la ti lè rí àdìrẹ ojúlówó tá à ń sọ̀rọ̀ èyí rà. Ní ọjọ́ àjọ̀dún ẹ rí àdìrẹ lọ́pọ̀ yanturu. Kó tó wá tó ọjọ́ àjọ̀dún ẹ lè kàn sí wa lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo ti fi sílẹ̀. Ẹ dẹ̀ lè wá sí ibùdó wa níbi tá a ti jókòó, tá a ti ń ṣe ìdánilẹ́kọ̀ọ́, tá a dẹ̀ ti ń ṣe àdìrẹ ní ọ̀pọ̀ yanturu. Ẹ fẹ́ fàdìrẹ ṣe ìgbéyàwó, ẹ fẹ́ fi ṣe ìkómọ, ẹlẹ́gbẹ́jẹgbẹ́ ni ẹ tiẹ̀ ní àríyá tẹ́ fẹ́ ṣe, a lè ṣe àdìrẹ tó jẹ́ customize fún yín. Lẹ́ẹ̀kan sí ẹ pè 08034720409. Ẹ ṣeun. Olóòtú. Báwo ni fẹ́ pa òwe yìí náà o, ẹni tó bá kùn lẹ́yìn ni kó múra o. Olóòwe kan tó ní lọ pẹ̀lú kinní yẹn, ẹni tó bá kùn lẹ́yìn ni kó múra o. Ṣe rí, mo discover kinní kan nílé ayé yìí, tó o bá ti wà lókè gbàgbé ẹ o. Gbàgbé ẹ. Olórin kan kọrin kan gbà kan, wọ́n ń pe olórin yẹn ní Pasuma. Ó ní tó o bá ti dáyàn mọ̀ wá jìyà láyé. Ṣe rí, mo discover kan, ṣe rí Nàìjíríà gbogbo nǹkan pátápátá politics náà fi ń ṣe. Nígbà tẹ́ ń sọ yẹn, gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ńkọ́, òun náà tún lé pírẹsidẹ́ǹsì, ó dẹ̀ kó máa nídàá ara bíi fámìlì ibi tán wá. Ṣé ní gbogbo nǹkan yẹn ẹjọ́ olóòtú, Ọlọ́run àrùn kálukú lọ́wọ́ o, ọ̀rọ̀ yẹn pọ̀ díẹ̀ o, tẹ́bá ní ká kẹnubọ̀ àní kò bí o, torí àwọn gómìnà tẹ́ ń sọ yìí sì ṣé wọn ò mọ̀ pé ìjọ ẹ̀kọ́ ṣe rè ni. Ìtàwọn ń rò ní pé báwọn ṣe fẹ́ wọlé lẹ́ẹ̀kejì ẹ wá ń fi ẹ̀mí àwọn èèyàn play politics fún àwọn ààrẹ wa gan. Bẹ́ẹ̀ kẹ̀ àwọn kan ní casualties. Ó bá ní lọ́kàn jẹ́ o. Ṣe rí gbogbo àwọn tó ń bínú sí ààrẹ Gani Adams, mo support wọn, mi ní parọ́ fún yín o. Ìtara ni o. Ìtara ni o. Because àgídìgbò máa ń ṣe kinní kan máa kọ́ ni pé tábà ní kò kàn wá a ò lè sọ, ó lè kàn ní kó kan kinní tó wá padà kan èèyàn. Fámìlì àwọn kan làwọn tó ń pa yẹn o. Wọ́n dẹ̀ ní oyè tó kára àwò ó ti kọ́ kára ẹ̀dẹ́. So àwọn gómìnà yẹn ò ṣe nǹkan kan, àwọn ń ro fúnṣọ wọn nípa òṣèlú kó má bàa bàjẹ́ ní táwọn ń rò nìyẹn. Nígbà tí màá ń wà láyé ló tún gbé gbèsè díẹ̀, Akérédolú tí wàá rántí, tẹ́ bá ṣàkíyèsí nígbà tó gbé gbèsè yẹn, Lagos State ò dá sí o, kò dá sámàtẹ́kù, tẹ́ bá rántí kí ló dẹ̀ fà torí godfather wọn ni o. Kẹtìrí bẹ́ẹ̀ yẹn gbogbo nǹkan ẹ̀ ló yẹ everybody, torí ẹ̀ Ọlọ́run ọba kó ràn wá lọ́wọ́. Nàìjíríà mo wá ṣe wá rí tí wọ́n sọ pé níjọba nígbà mo wà ní kékeré, ìjọba wà sílùú, ó ṣẹ̀ṣẹ̀ ń yé mi báwọn àṣẹ níjọba nígbà kan ló wà local government, mo mí pé tọ́ mi pé níjọba tó kí ẹ̀ fún wa. Tẹ́ bá kí ẹ̀mí kan lásán kò sí tí ò lè padà jẹ́, ẹ̀mí kan lásán ẹ̀mọ́ yẹn tó ń bọ̀, ẹ̀mí kan lásán ẹ̀mọ́ tó lè padà wúlò fún. So ó bá ní lọ́kàn jẹ́. Tẹ́ bá tiẹ̀ ń sọ àwọn àránṣẹ́ Ọlọ́run ńkọ́, àwọn àfáà ńkọ́, ṣé bí àwọn àfáà tó ń sọ Ọlọ́run láyìí ṣe bí Ìlọrin náà ti wá. Ṣé ilẹ̀ Yorùbá kò sí ṣọ́ọ̀ṣì ń bẹ ní àwọn pásítọ̀ bẹ̀ kí náà wí, ṣé àwọn gọ́fìnà lọ sọ́dọ̀ wọn.
nígbà tí bàbá yìí ṣe kí ló ti ń pè ìjọ kìíní àná bàbá tó ṣe ìjòyè Ìbàdàn ṣe bí ṣọ́ọ̀ṣì kan náà lọ tí àwọn gbà wọn dámọ̀ràn ni wọ́n bá wọn sọ̀rọ̀ ni kọ́ pé conference now àwọn àránṣẹ́ Ọlọ́run gan kọ́ ìjà tó ti wá àwọn náà ní lọ́wọ́ àwọn náà bí ìgbà gbé akọjá náà wọ́n ń pè ní fúnra mi mo tẹ̀ wọ́n lóyìnbó dípò àtọ́ lọ bá church bí kàṣẹ́ bá àwọn èèyàn sòótọ́ ọ̀rọ̀ èyí àti kọ́ngírẹ́sì àwọn ọ̀rọ̀ àwọn gọ́fúnà wà ń bẹ̀ ẹ̀ nílé sọ fún ọ pé ẹ̀wọ̀n táwọn èèyàn ń pass through àwọn èèyàn òró ń jẹ́jẹ́ wọ́n ń pa àwọn èèyàn wá olótù ó sú èmi o bíkọ́ mo tiẹ̀ kàn ró ni pé ṣé bá ti máa bálẹ̀ ayé lọ náà lélẹ̀ yìí ni tá a nílé sòótọ́ torí pé n ta fẹ́ jẹ́ no very wrong olótù. ọ̀dà àwọn èèyàn kan máa ń sọ wípé bí ọ̀rọ̀ bá ti ń rí bó ṣe rí wípé àwọn aráàlú ló máa dìde tán máa jà fúnra wọn tí wọn ò ní ṣẹ̀ṣẹ̀ dúró de ìjọba kankan mọ́ ẹ gbọ́ ṣé yẹn lè work nílẹ̀ Yorùbá àbí ò lè work. ṣe rí ọ̀rọ̀ tán sọ ọ̀rọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n léwu máa jó lọmọ ń wẹ̀ yẹn wàá kàn bójú àwọn akérò nìkan ló dájú yẹn jó ni o ṣẹ́gbọ́n mi ọ̀rọ̀ dùn sọ ṣùgbọ́n àti gbégbèsè ta ló máa ṣíwájú wọ́n dẹ̀ máa ń pòwe kán lẹ̀ Yorùbá mi ò lè wá kú kò ní joyè ilé bàbá ẹ̀ àwọn kan ló máa fẹ̀mí ara wọn lẹ̀ kí nǹkan máa fi dá ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Gaza ṣe pé wọ́n ti ń restore everything back now àwọn kan lẹ̀ ni wọ́n lọ sí o tọ́ọ̀ bá ṣe kinní yẹn nǹkan ò lè rọgbọ o but bọ́n ṣe yẹn sì peace abẹ́ sí ní dé everybody á tún ẹrù ẹ̀ dì both left and right ṣùgbọ́n kinní kan wà nílẹ̀ Yorùbá ẹni tó máa ṣíwájú àtàbàárì ẹ wo Sunday Igboho nígbà tó níṣòro yẹn ẹ rí i pé ẹni tó súnmọ́ ló set up ṣé ìjà tó ń jà yẹn kò kọ́ńtọ̀ kẹtìrì bẹ́ẹ̀ yẹn tó ń fà á nìyẹn bí ìbá tiẹ̀ ní sọ̀rọ̀ gan àwọn fẹ́rẹ̀ lágbájá má ṣàwọn gbangba o má kó bá mi o ìyá àti máa sọ̀rọ̀ bàbá yẹn ti máa sọ̀rọ̀ so kìíní yẹn le díẹ̀ dó mi ní parọ́ fún yín tí ò bá rí bẹ́ẹ̀ máa difficult bọ́ tí ń bá lọ yìí because ojoojúmọ́ ni nǹkan yìí ń ṣẹlẹ̀ ojoojúmọ́ ni nǹkan yìí ń wọ́ sí wọn ọ̀dẹ̀ wá solution wọn náà ọlọ́pàá lọ síbẹ̀ ẹ̀ ń sì lè máa lọ jẹ́ mẹ́ta mẹ́rin fún akóńbẹ̀ ṣé bọ́jẹ́ security nìyẹn security gbọ́dọ̀ wà stand by ni láìpẹ́ yìí sìn Tinubu náà káwọn àdá ọlọ́pàá àbílẹ̀ sílẹ̀ bí sì ṣe state police wọ́n ní no tí náà àwọn àtúnyẹ̀ kan ṣe sórí ẹ̀ ṣé bá ti a máa bá a lọ yìí gọ́fìnà mélòó ló support gọ́fìnà mélòó region mélòó ló support gbogbo nǹkan politics la fi ń ṣe kó dédé dá ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo ìyà tó ń jẹ Nàìjíríà lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ kíní yìí àwọn tó insecurity ló dálẹ̀ o tó ń jẹ bá wà nílùú nǹkan ship because kò sẹ́ni tí ají tí ò ní jẹun ṣé ẹni tó fẹ́ tó lọ rajà ẹ̀ sìn tó lè bó ń jẹ wọ́n nínú ọjà tó bá ń tà náà fowó kùn tó náà fi ra oúnjẹ yẹn nǹkan tí wọ́n jù láfíríkà oúnjẹ wọ́n sọ̀kan láìpẹ́ náà tí gáàsì wọ́n lọ ń tò bí nǹkan míì ní àti ẹ̀wà ní provision for anything no very wrong ọlọ́run ní kó ṣàánú wa olótù. ó lágbára ó sì gbẹnu tán ọ̀rọ̀ tó wá wà nílẹ̀ báyìí a ti ń sọ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ìkùdíẹ̀ káàtó ìyà tó ń jọmọ Yorùbá ọ̀nà àbáyọ ń kọ́ ṣọ́nà àbáyọ kankan wà. ẹ sáré fún mi ìṣẹ́jú kẹyìn èèyàn wa ẹ jọ̀ọ́ Alani Nightingale mo mọ̀ pé kì í ṣe àìmọ̀fólókò yín ẹ̀yin tẹ́ ti máa ń wo ìkànnì wa Alani Nightingale ní ọ̀rọ̀ kan láti bá yín sọ àmọ́ ṣáájú mo fẹ́ kẹ́ mọ̀ wípé ó ṣe pàtàkì kẹ́ subscribe báyìí sí Alani Nightingale kẹ́ ẹ láìkí wọn kẹ́ ẹ follow wọn ní gbogbo social media handle ní YouTube ní Facebook ní TikTok Instagram X àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ subscribe fún wọn gbogbo social media handle pátá orin wọn tí wọ́n pè ní Ajágbéegun kí ló túmọ̀ sí Ajágbéegun ṣé kájágbéegun yẹn ni ó túmọ̀ sí ni àbí kí gan ni ẹ lọ gbọ́ orin yẹn ó kún fọ́fọ́ torí àwọn orin ọlọ́gbọ́n àwọn tó ti mà Alani Nightingale mọ̀ tá à ń sọ ẹ lọ wò ó kẹ́ subscribe kẹ́ follow kẹ́ comment ẹ jẹ́ kó yé wọn pé àtòrí bẹ́ńbẹ́yẹ kẹ́ gan lẹ̀ ti wá wò ó tèmi tí ń tòótọ́ mo nífẹ̀ẹ́ yín ẹ gbọ́n tí Alani Nightingale tó ní fún yín. How y'all doing, beautiful people? I am glad to bring it to you that the song that we have all been waiting for, that is Ajágbéegun, is now available on all streaming platforms.
That is Ajagbe Egun by Alani Nightingale. Just go right there, search Ajagbe Egun by Alani Nightingale. It's available for streaming, and you can share with your folks too. However, for those of you who are unable to win some things in the last challenges that we threw, in the last giveaways that we did, don't worry about it. I mean, we got more giveaways to do. I mean, there are a lot of goodies. I mean, smartwatches, phones, these are Apples, you know, and they are pretty much on open. You know, a lot of things, Apples, iPads, and all whatnot. So, what you got to do to participate? Just go and listen to the new song, Ajagbe Egun by Alani Nightingale. Like I said, it's available on all streaming platforms, because we are going to be throwing some challenges. We are going to be throwing some questions about this song very soon. So just be ready, keep in touch. Very soon we are going to be doing some more challenges, and we will be doing a lot of giveaways. Bye for now, and thank you. Olótù, ọ̀nà àbáyọ wà. kí wá lọ́nà àbáyọ yẹn. Ọ̀nà àbáyọ ni pé wọ́n ní amókùn ẹrù ẹ̀ wọ́, wọ́n ní òkè yẹn ń wò ẹ̀ wò sàlẹ̀. Kò sí nǹkan láyè tí ò ní solution. Nítorí ẹni tó kú gan ní solution, wọ́n lọ sí ni. Tó bá ti sin ń tàn bá ti ń pẹ́ ọkàn yá máa kó lára ẹ̀. Lẹ̀kẹ́ ṣe máa rí lẹ̀. Ìbànújẹ́ máa ṣubú, àwọn máa sunkún kiri náà bá ti ń rí tán rántí gbogbo tọ́jọ́ ṣe papọ̀. Ṣe rí tí ọ̀rọ̀ bá rí báyìí, Yorùbá ní àgbà ò ní wà lọ́jà orí ọmọ tuntun kó wọ́. Mo bá ń sọ ọ̀rọ̀ kan fún àwọn ọmọ mi tọ́jà máa ń pe dáàdì bá ló ṣe possible. Olótù, nǹkan ti bàjẹ́ gan o. Wọ́n ń sọ fún ọ pé bàtà wà ní èjì wọn yẹn, wọ́n máa ń lọ wo Barrister ní aago 2 òru, wà láago 2 òru lẹ́kọ̀ọ́ yẹn ní màá tún wọlé wàásù, ẹnìkan ò lè challenge ẹ tó bá ti ń gba main road. Mo sọ fún ọ pé nígbà mi ta fẹ́ lọ sí Àbújá, aago kan la máa ń gbéra ní aago kan òru ní Yaba, ta fẹ́ lọ sí East. Wọ́n ní ṣé mo tún sọ fún ọ débi pé a máa ń tẹni síwájú ìta sùn mọ́jú tí lè máa fi wọ́n ní báwo ló ṣe pọ́. Ẹ wo kíní bíi drama n tí ò tí ì pẹ́. Àwọn ọmọ tí mo bí ló bá mi hági o. Omi lè ń bọ́ lójú mi. So ayé yìí ò lè padà á mọ́. So táwọn bàbá bá ń sọ̀tọ̀ fún ẹgbẹ́ àmọ́ ìpò ń parọ́ ni àti òótọ́ ni. Àmọ́ ń ṣe exaggeration náà ń lò. Ṣe rí àwọn tó àlókè yẹn, wọ́n mọ nǹkan yẹn kan ṣe, kan yé fẹ̀ ní àwọn èèyàn ṣe politics. Ìwọ̀nba ní àwọn olóyè Sunday Igboho yẹn lè ṣe mọ́ Gani Adams. Àwọn olóṣèlú tó lágbára wọ́n wà. Ọ̀dà ẹ jẹ́ kí n gbé báyìí. Tí bàbá Ọbásanjọ́ bá dìde lé pé enough is enough. Ṣé ẹ gbọ́ mi? àgbẹ̀yẹ. Tí àwọn gómìnà support yẹ pé enough is enough, ní solution ni wá. Ẹ sọ̀rọ̀. Ṣé solution ní wá? àgbẹ̀yẹ. Ìwọ̀n ló dìde ní gbogbo wọn o. Àfi kọ́ máa lọ kiri ní tí ò kàn wọ́n, kọ́ máa fún wọn joyè. Ṣé rí èmi bí n bá lówó kí n má lówó, mo prefer kí àwọn èèyàn máa sọ pé mo ṣe. Ṣé rí kí n máa sọ pé mo ṣe dáadáa. Mo wo máàlù òyìnbó kan ó sọ̀rọ̀ kan ní àná online. Ó ní 65 years lòun. Òun ò tí ì rí ibi tí owó ti ń jẹ́ kán lọ́ọ̀fù èèyàn. Wọ́n lè lọ́ọ̀fù ẹ̀ for fake love. Òun ò tí ì rí ibi tẹ́ pé oúnjẹ ti ń jẹ́ kán lọ́ọ̀fù èèyàn. Wọ́n lè lọ́ọ̀fù ẹ̀ for that moment. Ó ní compassionate àti love ló máa ń bring genuine love wá báyọ̀. Táwọn èèyàn rí iṣẹ́ tó ṣe láìpẹ́ fẹ́ gbà kankan bẹ́ẹ̀. Ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa láfíríkà wọ́n ń ṣe orí láì nìkan tó fẹ́ gbà. Ẹ lọ sórí láìsí oríṣiríṣi content creator. Wọ́n àfẹ́lẹ́ ìfàfẹ́ àwọn fẹ́ lóòpọ̀ wọn máa ha káàkiri ìmí àmúra bíi ìwèrè. Wọn ò ṣe kí ní ẹni pé wọ́n fẹ́ràn àwọn èèyàn, wọ́n fi ń pa owó ni o. TikTok á fún wọn lówó. Àwọn èèyàn tó ń ṣàánú wọn á fún wọn lówó. Wọ́n dẹ̀ ránú mọ́ kí inú lẹ̀ òun ló pọ̀ jù. Ṣé rí gbogbo nǹkan bẹ́ẹ̀ oríṣiríṣi nǹkan ti bàjẹ́ gan. À ń fi ẹ̀mí àwọn èèyàn play politics. Àwọn alájàpá ń sìn tó máa ń lọ sínú igbó lọ́ra àjà wọn ní lọ́mọ́. Wọ́n á rà létí ọ̀nà ní tó bá ti náà máa ta. Ṣùgbọ́n ló wá ń jìyà tí bá ti máa bá lọ lélẹ̀ Olótù. Mo sọ̀rọ̀ kan fún ìyàwó mi lánàá. Mo ní mo ṣe ń wo life lọ yìí tí generation ìbá escape rapture èyí tó ń bọ̀ lọ escape ẹ̀ because nǹkan fojoojúmọ́ bàjẹ́ sí ni. Tí Nàìjíríà ti wá pọ̀
Nàìjíríà yẹn ti pọ̀ jù. Kí ló dé? Ṣé ìjọba ò lágbára ti káwọ́ àwọn èèyàn burúkú ni àbí kí la fẹ́ sọ? Ṣáà wẹ́pọ̀n láàní ni àbí sójà láàní? Ẹ̀yin ẹ̀rọ so kò yé èmi náà o. Ọlọ́run bá ní kó ṣàánú àwọn tó wà lókè yẹn ló lè ràn wá lọ́wọ́. Kò sí tí Gani Adams lè ṣe lọ títí, kò sí Sunday Igboho lè ṣe, wọn á kàn ṣe díẹ̀ ní torí wọn ò ní tó wọn they don't have what it takes. Ní Ogun State látọ̀ ṣe wọn barak tó wà bẹ́ẹ̀. Tí barak méjì lásán bá jáde wọn á kọ́ka gbónúgbó ilẹ̀ Yorùbá. Barak méjì ni o ní Ogun State lásán ni o gbogbo ilẹ̀ Yorùbá náà kọ́ka gbogbo forest wa tí wọ́n fọ́n sálárì. Tí Mopo bá bọ́ jáde lé Mopo tó fún ọ ní ọ̀dà Mopo Ogun State lásán wọ́n kọ́ka gbogbo ilẹ̀ Yorùbá wọ́n attack gbogbo àwọn arábí yẹn wọ́n dẹ̀ kó kí ló tà lè ṣe nǹkan yìí ọ̀yá ẹ sọ fún mi politics ni àwọn ẹ kan má máa sọ̀rọ̀ bínú ní sọ́ọ́ ti wá lọ́wọ́ pé ó gé sí wa ni o àní dìbò fún ẹ mọ́ ni o ẹ wò ìbá àwọn náà lọ máa bandit ṣègbéyàwó ń jọ sí taari náà lórí íńtánẹ́ẹ̀tì nínú àwọn gọ́fìnà olùkọ́ tó bá bandit ṣègbéyàwó ìgbéyàwó ọmọ bandit ẹni tó ń ká ọmọ yín ẹni tó ń pàwé yín ẹ wo olóòtú má jẹ́ kí n bínú ẹ jẹ́ ká gbàgbé ọ̀rọ̀ yìí bìkọ́ ó jẹ́ kí ló fẹ́ jẹ́ kí ló máa bí mi bíi ká pé àkànfi ẹ̀mí àwọn èèyàn ṣeré ẹ ṣe máa bá bandit ṣègbéyàwó papọ̀ ẹ lọ bí bandit ṣé bọ́ ṣe ń ṣe ìjọba nìyẹn ni mo bá wọn ṣe mítì ìjọ kìíní àná wọ́n fi ìbọn sára ìbọn tẹ́ pé ìlẹ́gà ní kẹ́hìn oníbọn ńlẹ̀ lásán dípò dípò ó dẹ̀ bá wọn ti ń fídí ẹ̀ ní state TV ẹ̀ ṣáà wò fúnra yín ṣé kò sí DSS ń bẹ̀ ni ṣé kò sọ ọlọ́pàá ń bẹ̀ ni sọ̀rọ̀ wọ́n tún ní kọ́nà àtẹ́wọ́n ti dìgírí àwọn tẹ̀ tó pa sójà níjọ́ kìíní àná tí wọ́n ní wọ́n ń wá ó tún wà ń bẹ̀ wọn ò ní ìrẹ̀kan ṣe sí dèní o ọyẹ wàá sọ fún mi ṣé bá ṣe máa bá lọ lé olóòtú ọ̀rọ̀ Nàìjíríà lágbára Ọlọ́run ni kò ṣàánú o ó ti pọ̀ jù ó ti pọ̀ jù ojoojúmọ́ máa ń gbàdúrà fún mi yẹn ojoojúmọ́ mi dẹ̀ ní parọ́ fún yín it's like we sit on top of gunpowder ó máa blow ìjọ kan o torí àwa lè gba nonsense àwọn ọmọ tàbí ò ní gbà o ẹ lọ kọ̀rọ̀ mí lẹ̀ o mi táyé ń ba lọ yìí tẹ bá mọ iye ọmọ Nàìjíríà tó wà ní American soldiers ẹ̀rọ àbàyè population wọn ò dẹ̀ ṣe kinní kan ọjà pé wọ́n fẹ́ padà sílé lọ́jọ́ kan tó ti múra ẹ̀rí nǹkan tí mo ń sọ lásìkò bá tó àwa ti dàgbà ńgbà yẹn ẹ máa pé mo sọ̀rọ̀ yìí so mo fẹ́ sọ nìyẹn olóòtú ẹ jẹ́ sọ kinní kan fún ilé mi kò sẹ́ni tó ń gbè lóyìnbó tí ò tí ì sùn láti padà sílé kò kò sẹ́ni sí tó ń ẹ̀dá gbé náà nílùú òyìnbó tí ò tí ì sùn. loneliness ti pọ̀ jù ń bì yìí o lè rẹ́ni kankan bá ṣe àdẹ̀ grow in that way ṣùgbọ́n ta ló fẹ́ fẹ̀mí ara ẹ̀ wéwu ọ̀tọ̀ ni àwọn ti bí àṣẹ tiẹ̀ ọ̀tọ̀ làwọn aráabí àwọn ìṣòròǹgà wọn á ṣe tiwọn àwọn abínú ẹni wọn á tún wà lẹ́gbẹ̀ẹ́ kan ṣẹ́tìrì ṣé ìlú òyìnbó ti sọ ẹ̀yìn náà báyìí. bí mo ti ń bọ̀ Nàìjíríà already Nàìjíríà Ọlọ́run pè mí sílá mo sọ fún wọn lẹ́mbàásì ẹ̀ńtàjọ́ sọ̀rọ̀ ọjọ́ mo ní ọ̀gbẹ́ni èmi ń lọ lé tèmi ẹ jókòó síbí nígbà òtútù bá dì sí ẹlẹ́gbẹ̀ẹ́ tó ń fẹ̀gbẹ́ rìn tiẹ̀ bá ẹ nìyẹn àdéjọ 70 wọ́n bẹ̀ sí rẹ́rìn gbogbo wọn wọ́n rẹ́rìn mo ní ẹ máa rẹ́rìn ẹ bá mi lé àwọn ẹ̀kẹ́ tó délé Fúlàní àti wàá gbọ́lẹ̀ bàbá yín dànù ẹ ṣẹjọ́ aṣọ yín o mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ nọ́bẹ̀ sí rẹ́rìn jọ yẹn. ó tún kù kínní kan lẹ́nu àìpẹ́ yìí torí Okay. ọjọ́ yẹn ti ń lọ bákan sáré Okay. fẹ́ kẹ́ sọ ọ̀rọ̀ àyè dáhùn eléyìí ní ṣókí. Àwọn ìjọba ìbílẹ̀ bíi 12 ó lé ní 12 ní Nàìjíríà yìí náà ni o wọ́n lọ jókòó ìfikùnlukùn pẹ̀lú àwọn agbésùmọ̀mí wípé kí lẹ fẹ́ gbà kí lẹ fẹ́ ká fún yín so that wọn fi ní wá máa kógun jà wọ́n mọ́ láwọn ìjọba ìbílẹ̀ wọn. Ìgbésẹ̀ yẹn ṣáà lè sọ pé ìgbésẹ̀ yẹn náà ó mọ́gbọ́n dání gan yóò sì máa láàfíà dé bá wa. tí wọ́n ti ń gbé tẹ́lẹ̀ ọgbọ́n ló mú dání ṣọ́ọ̀ṣẹ̀ ń ṣerú gbèsè ẹni wọ́n máa ń sọ fáwọn èèyàn tẹ bá gún ata lódó tẹ lata lọ́lọ́ tẹ fata sórí iná á sì tà lójú ẹni bí a máa hùwà bí lọ ni ẹni tí condition sọ dèèyàn burúkú ò pọ̀ o ẹni tó déédéé jẹ́yàn burúkú ló pọ̀ jù kò tó mo sọ fún yín yẹn condition ní kó lọ jalè condition ní kó jí nǹkan ní nǹkan kò ní kó fẹ́yàwó yàwó kò ní kó ṣe tí ò da àmọ́ yẹn tó hẹ̀ ń díẹ̀ tó wá fi jẹ́ pé nǹkan tó ń ṣe nìyẹn ò ní kìíní yẹn nínú tẹ́lẹ̀ ni èmi ò lẹ́gbẹ́ bí solution wọ́n ṣe ń Kaduna kò wù sọ́sọ́ rere láì mọ iye ìgbà náà ṣe àmọ́ yàrá tó recruit sí Nàìjíríà àmì tó ní repentance ni ṣé ó padà wá jẹ́ kò jẹ́ kò mú solution wádà tó wọn má dá wọn lóhùn wọn kàn tọ́ra wọn jẹ níjàre Ó dáa wọ́n fi ń ẹ ṣeun. campaign ní gbogbo ẹ̀ wọ́n fi ń campaign ní Ó wọ́n dáa fi ẹ ń ṣeun campaign ní ẹ ṣeun
ẹ bá a dárúkọ yín lẹ́ẹ̀kan sí i kẹ́ẹ̀sì pé nọ́mbà yín. orúkọ mi ò yí padà Prophet Fẹ́mi Wahab lèmi ń jẹ́ nọ́mbà mi +34698256256 +34698256476 ọlọ́run ní fi wá sílẹ̀ tọmọtọmọ tẹbítẹbí àmín lórúkọ Jésù. Àmín. Ẹ ṣeun. Àwọn ojú òpó wo ni wọ́n ti lè wo darapọ̀ mọ́ yín? ok wọ́n lè wò wá lórí YouTube Believer Citadel TV Believer Citadel TV YouTube tàbí kàn lọ sí Google kan kọ Prophet Fẹ́mi Wahab wọ́n á rí gbogbo program tá a ti ṣe pẹ̀lú Bembeyeke ó pọ̀ ńbẹ̀ tàbí Facebook náà Prophet Fẹ́mi Wahab lórí Facebook that prophet ó jẹ́ tí méjì kò jù bẹ́ẹ̀ lọ olótù. Tọ́ ẹ ṣeun o Prophet Fẹ́mi Wahab láti Madrid ní Spain lọ́hùn-ún. Ẹ ṣeun Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mi. Bembeyeke lẹ ń pè mí lónìí ẹ ti wò lónìí Bembeyeke kí lè ròyìn ẹ já mọ́ lójú òpó ìfi èrò ẹni hàn sí. Obìnrin kan wà wọ́n kọrin orin aládùn sí ni Títílayọ̀ Ọbásùkè Títílayọ̀ Ọbásùkè ni ẹ lọ sí YouTube ẹ subscribe kẹ gbórin wọn tí wọ́n kọ ń bẹ àwọn orin aládùn tó wà ń bẹ kẹ tún kọ́mẹ́ǹtì síbẹ̀ gan pàápàá. Tọ́ ẹ ṣeun o òní jù báyìí lọ ó dìgbà kan náà ẹ máa wò ó kẹ máa pín fáwọn ẹlòmíín ló ní Bembeyeke. Bembeyeke TV kan ní eléyìí ládùn jù ó bá fẹ́ ó gbà yìí òun ni ẹ máa wò ó.